Ọlábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bísí Ológe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bíi ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. Bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com. Bísí Ológe ló. Right there, it's chilling. So let me know when you're ready. Yes, yes. We're ready now. Okay. Yes. Okay, let's go. We're waiting for you. So we what should I post to do? What was your eye? How are you doing? Glory be to God. What should I post to do? What was your eye? How are you doing? Glory be to God. Good to see you again. Yes, okay, Pastor, you know. Hey, you want to talk to me? I see me. Don't worry.
Don't worry. Don't worry. Hey, I check out. Oh yeah. What's the arrangement? What's the arrangement? I mean, want to see sport. One chef was there now. Yeah.